tí Nàìjíríà ò bá padà sí òótọ́ constitution through federalism whereby autonomy will be for the state. Now they call them states. They must control their resources. Àwọn ọlọ́run fún náà gbogbo àlùmọ́ọ́nì nínú ilẹ̀ ti state tó bá ti wá ní o bọ́n ṣe láyé region yẹn o. Western region ń lo cocoa, palm oil àtàwọn èso míì. Northern region ń lo groundnut, bauxite, tin. Eastern region ń lo palm oil àti coal. Wọ́n wá dájọ́ fún federal government because in a federal system federal government ò ní nǹkan kan ṣe pẹ̀lú education, agric, internal affairs. Nǹkan tí federal government wà all over the world tí Nàìjíríà náà dẹ̀ ti ṣe rí ni defence, currency, immigration, custom. Olóyè Lékan Àlàbí ẹ̀kẹfà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti aṣojú àṣà àti nǹkan amánigbàgbé tán kójọ sí Ilé-Ifẹ̀, aṣojú àkọ́kọ́, first culture ambassador of the National Museum and Monument Ilé-Ifẹ̀. Nítorí ìjọ tí a ti tẹ̀lé constitution ní tí wọ́n sáìn fún nígbà tá a fi máa gba òmìnira. So tí Nàìjíríà ò bá padà sí òótọ́ constitution through federalism whereby autonomy will be for the state. Now they call them states. They must control their resources. Àwọn ọlọ́run fún náà gbogbo àlùmọ́ọ́nì nínú ilẹ̀ ti state tó bá ti wá ní o bọ́n ṣe láyé region yẹn o. Western region ń lo cocoa, palm oil àtàwọn èso míì. Northern region ń lo groundnut, bauxite, tin. Eastern region ń lo palm oil àti coal. Wọ́n wá dájọ́ fún federal government because in a federal system federal government ò ní nǹkan kan ṣe pẹ̀lú education, agric, internal affairs. Nǹkan tí federal government wà all over the world tí Nàìjíríà náà dẹ̀ ti ṣe rí ni defence, currency, immigration, custom. But Major General Johnson Thomas Umanakwe Aguiyi-Ironsi, the first military head of state of Nigeria, òun ló pa region rẹ̀. Òun wá sọ Nigeria the group of provinces. May 22, 1966 wọ́n pa àwọn Hausa lọ, àwọn Igbo nílẹ̀ north ni torí àwọn wò pé àwọn ò ní àṣẹ lórí area àwọn mọ́. Ó mì pé wọ́n lè gbé any federal permanent secretary from e.g. Owerri to Azare in Bauchi state. Riot. Wọ́n pa Ironsi, wọ́n pa Lieutenant Colonel Francis Adekunle Fajuyi, Military Governor Western Region. Yakubu Gowon bọ́ sí ipò head of state. Òun kàn wá ragabu decree Ironsi yẹn. So gbogbo àwọn military government including civilian government wọ́n wá láti north. Àwọn kàn kó sí ní owó ẹ bá ń gbé wọ́n wá lọ di ẹrù tí ò kàn wọ́n sínú apẹ̀rẹ̀ tí wọ́n. So if like a military, if they made a decree today, it must begin with immediate effect. Ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní Kano láì ṣírò mọ́ àwọn ará Port Harcourt. Ṣó bá àṣà wọn mu? Ṣé wọ́n fẹ́? Ṣé wọ́n ní tán fẹ́ fi ṣe? Òun la ṣe lòdì sí military command. Àwọn nǹkan tí ò kan apá Nàìjíríà míì tìpátìkúùkù náà fi ń kígbe sí pé ẹ jẹ́ ká tún constitution Nàìjíríà ẹ jẹ́ àtúnyẹ̀wò. Ẹ jẹ́ ká restructure. Mo dẹ̀ máa ń sọ pé ẹ̀yin tẹ́ ń sọ pé ká restructure yẹn ẹ ṣàlàyé fáwọn tó kù àwọn tí wọ́n ń gbádùn system tá ń lò yìí. Ẹ rò pé wọ́n wà gbélẹ̀ ni ọmọ èké tẹ bá rí abiyamọ ọmọ èké tí bá ń mu ọmú ìyá rẹ̀ lọ tí ò tí yò. Ẹ ń bá fakinlẹ́nu ọmọ tó bá fi gbé ta àfi tó bá yó. So ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ni wọ́n fi ń gba kínní lọ́wọ́ ìkúrọ́. Àwọn tí wọ́n ti rí bẹ̀m̀bẹ̀ pẹ̀lú system ilé ẹ̀ á rí pé wọ́n wà jùlẹ̀ ní ẹ̀gbọ́n tí àwọn gọ́vnà kan sọ no restructuring kínní kan wọ́n láwọn gọ́vnà náà tí wọ́n meet wọ́n sọ fáwọn south pé no ara yín lẹ sọ there is no kínní kan control of resources. Àwọn ta ni tí gbogbo ibi tá a sì ń padà bọ̀ nìyẹn. Mo ti sọ lórí program lẹ́nu ẹ má jẹ́ ká fi ìjà ogun ṣe o wọ́n ti ja ogun rí o tó ti lọ o
ẹ ń bá ròyìn ogun tó bá rí ló máa mọ̀ pé ogun ò dá o ẹ jẹ́ ká ara jókòó ká fi tọ̀wọ̀tọ̀wọ̀ ẹ wá ń bí system wo là ń lò tẹ́lẹ̀ rí náà kan wá lọ gbé constitution 1963 jáde that allowed Western region under Premier Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kó tó lọ contest prime ministership lẹ́kọ̀ọ́ and Premier Samuel Ladoke Akintola to use our resources to create all those first things tán pariwo first television in Africa, first Olympic size stadium, the tallest building, Cocoa House, housing estate, Ikeja industrial estate, Apapa residential estate, first. Nígbà tá a ti fẹ́ gba òmìnira constitutional talks àwọn northerner they walk out of parliament ìgbà yẹn wà lẹ́kọ̀ọ́ and they were booed by the crowd. Pé ẹ̀yin ẹ fẹ́ ṣerúkú ni Sàdánà ní wọ́n bá ní okay àwọn fi clause sí kí ni clause wọ́n ní when feasible kí ni jẹ́ feasible Anthony Enahoro late Anthony Enahoro at the age of 21 moved the motion for independence 1953 21-year-old because wọ́n ti wà ojú wọn ti là wọ́n mọ ibi tó ń lọ àwọn kan ní lọ wọ́n ń bẹ Amadu Bello ni Zik ló ń bẹ in particular ọ̀dọ̀ ojú méjì ni ọ̀bẹ máa ń ní coin ánìkan mo wá like attitude Amadu Bello yẹn tí máa sọ lẹ́yìn sí àwọn yẹn ni pé olóyè Lékan Àlàbí Fulani mà ní Amadu mo ní téèyàn bá ṣe tó dá ká sọ kí ni èsì tí Amadu Bello Premier Northern Region fún Zik nígbà yẹn ó ní please don't rush us into independence Northern Region ló ń sọ̀rọ̀ fún o we are not ready ìyẹn Zik àtún lo òyìnbó sọ pé PhD méjì wà lamẹ́ríkà àtún lo òyìnbó kàkàkà fún Amadu àní Benjamin orúkọ tí Zik lóhùn jẹ́ mọ́ awapè Benjamin you are a Christian and Igbo àtúpẹ́ bàbá Awólọ́wọ̀ náà ní orúkọ táwọn láwọn jẹ́ mọ́ Jeremiah you are a Yoruba and a Christian Amadu I am an Arab and a Muslim we are not the same. Nǹkan tí Amadu ń sọ ní gbogbo wa ẹni ẹ̀hún tán ní kó jẹ́ Zik àwa ni pé no Amadu let us get independence first then no Amadu ani no let us identify and settle our differences before independence wọn gbà ó làwọn ẹ̀kọ́ sí Afẹ́nifẹ́re àwọn àníṣe south kìíní kan ìjọ middle council middle belt gbogbo àwọn tó ń pariwo sí yẹn fún restructuring nǹkan tí Amadu Bello sọ ní ọjọ́ kìíní nìyẹn we are not the same. Egun ti wọnú ẹran ti wọnú egun wo the first African Secretary General of the Commonwealth Sir Emeka Anyanwu Ẹ̀gbá níyàwó wọn náà tí mo generation tó ti bí àwọn ọmọ wọn àwọn grandchildren wọn kí kálukú máa lọ ilé ẹ̀ ṣé mi sí ìyá yákun ni àwa ṣèjúwe pé ó bá ti dé Ìdó ó wọ̀rẹ́ lùwẹ̀ màmá Fúnláyọ̀ Rántọ́ Kútì wà á bọ́lẹ̀ níta ṣàpọ̀n pé taxi yóò gbé délé bàbá rẹ̀ ṣé ó dábàá wọn bẹ́ẹ̀ kẹ̀ sáwọn lórúkọ àwọn tí wọn tiẹ̀ lórúkọ tí kò kàn wọ́n gbogbo wàhálà tẹ̀ ń fà kiri nígbà táwa kéré ilé ẹ̀kẹrin àjẹ́ǹgbẹ̀ SW1 stroke 131 nílé wa àwa alálégún pọ́nríkú one of the 5 leading magistrates in this land baba Yekin ara wọn kù sọ ni tápà ìyàwó ẹ̀ àwọn tó máa ń ta ráìsì lọ́nà ọjà bá wọn adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run I will be 71 next month mo láwà nígbà táwọn kéékèèké ṣé wọ́n ìyá Yekin tápà wọ́n mọ̀ wá kíní sí ni pé ìyá Yekin èjì nánà bàbó tó bá ti dé à ń pa ó wọ bóòtù bó dẹ̀ pé ọ̀kadà yóò gbé ẹ lọ lóyún kí ni bo ló fẹ́ yà sí. Ordinary Nigerians there is no problem with ordinary Nigerians living together it is this so-called elite. Àwa ò já alágbàfọ̀ tó ń fọṣọ ní UI most of them are Igbo tó ń fọṣọ tó wà ní the cleaning service ní UI Ọlọ́run ló mọ̀ bóyá Yorùbá níyàwó wọn kan wá lọ bí pé àwọn Haúsá tó ń ta súyà ní Sábó a ní ó lè dárúkọ pé ọ̀rẹ́ mi wà ń bẹ̀ ordinary people kò kàn wọ́n kàn ṣáà ti rí oúnjẹ wọn jẹ kàn rí owó tọ́ ọmọ wọn kí ẹ̀mí wọn dè.
níjọ́ Jímọ̀ tó lọ lọ́hùn wọ́n tún lọ ṣe nǹkan tó ń pè ní mock àgbélẹ̀rọ treaty tí Gẹ̀ẹ́sì jẹ́ ká sign ní Kiriji war Èkìtì parapọ̀ war Ìbàdàn army versus Èkìtì parapọ̀ àwọn British wọ́n tọwọ́ bàbá ńlá bàbá mi bẹ́ẹ̀ lógun yẹn Ṣùbẹ́rù kẹrin àjẹ́ǹgbẹ̀ kọ́lọ́hún kó bá délé fún tán sign àwọn bàbá ọdẹ́rìn lọ àwọn balógun tán lọ tọ́ bọ̀wé àti àwọn Ẹ̀gbá sójà ọkùnrin Ìjẹ̀ṣà yẹn Ògèdèngbé àní wọ́n ní wọ́n tọ́ bọ̀wé àlàáfíà pé kò sógun mọ́ and it was the longest intestine war in the world but àwọn gẹ̀ẹ́sì ó tó gẹ́ para yín tó ẹ ti runra yín ti tó so wọ́n lọ ṣe yẹn ogun ti parí in 1840 ètí mo náà sàyẹn 1886 yẹn ètàn 1840 bàbá mi tó wà ní àwọn Ìbàdàn army tó lọ lé àwọn Fúlàní jihadis kó lóṣogbo wọ́n lé wọn ẹsẹ̀ wọn ò balẹ̀ wọ́n lé wọn kọjá Ọ̀fà balógun ọdẹ́rìn lọ ní balógun tó kó wọn lọ so àwọn Fúlàní ìsìn àti ẹni tó ń pè lọ́gà wọn tó ní òní kíní àwọn patron àti gbogbo kan lọ fún wọn ní ìwé ìtàn ni o eléyìí ò kì í ṣe àhesọ o wọn Ìbàdàn army under ọdẹ́rìn lọ military strategy wọn lò all over the world nítorí ẹ̀ka máa study sí ní Yorùbá land yẹn gbogbo ìtàn máa ń láwọn study general kíní kan Napoleon kíní kan Waterloo kọ̀ọ̀kan mi èlé ní kẹ́ jẹ́ ká wò báwo ni wọ́n ṣiṣẹ́ báwo náà dẹ̀ ṣiṣẹ́ wọ́n wá jókòó wọ́n wá wo ara pé ẹgbọ́n àwọn people wọ́n ní ẹṣin ni wọ́n ń gùn àwo lẹ́ṣin torí ẹṣin kó tó wá di pé òyìnbó dé tán fún wọn ní abẹ́rẹ́ ẹṣin máa kú ní forest area ni ibi táwọn ẹṣin máa ń wà ní savannah tó wà sandy so ẹṣin làwọn Fúlàní máa ń gùn náà wá ní pé ok tá a bá ní ká kọjú wọn ní daytime lójúmọ́ wọ́n sì wá lè ṣe o ẹ jẹ́ ká gbógun tiwọn tó wá di òru ni wọ́n ṣí ogun yẹn jálumi wọ̀ midnight nígbà tí àwọn ẹṣin rí iná tí wọ́n rí kò ń ṣe lampo kò ń ṣe gas lampo àtùpà wọ́n fọ́nká ni wọ́n fọ́nká Ìbàdàn army wọ́n dẹ̀ ti lo nǹkan táwọn òyìnbó ń pè ní code nísìn code ni wọ́n ti lò fúnra wọn pé ẹ bá fẹ́ jà lóru o ò lè dá ara yín mọ̀ bọ̀ wọ́n ti sọ ọ̀rọ̀ tí wọ́n tó bá pàdé ẹnìkan tó bá ti lo code yẹn fún tó bá ti lè dá ẹ lóhùn ara wa ni ètò ò bá ti lè dáhùn àwọn enemy rẹ̀ pín reality ni o reality something that happened bọ́n bá gbọ́wọ́kọ́wọ́ wọ́n pàdé àwọn ọmọ àwọn bàbá tó lé bàbá ńlá wọn kọjá Ọ̀fà. Wọ́n ti lọ wọ́n ti dájọ́ wọ́n ti lọ o rántí gbà tó ń gbé lọ Kútọ́nù tó ń lọ kóòtù ni Olúbàdàn kábíyèsí ọba Sàlíù Adétúnjì Ajé Ògúnsọ̀ wà pẹ̀lú èmi ọmọ èké àti president general CCI àtàwọn míì tá a lè dárúkọ báyìí kábíyèsí ní ká máa bọ̀ ká forí korí Ìbàdàn ní ọ̀dọ̀ Ìgbòho kì í ṣe ọmọ Ìbàdàn Chief Sunday Adéyẹmọ but ibi ló ti dìde ibi ló kọ́lé sí ní máa wòran ẹ̀bẹ̀ gbọ́ aṣojú Olúbàdàn wà ní Kútọ́nù tó lọ court níbo làwọn kan wà táwọn ń gbà tá a di kékeré wọn sọ pé is a patriot is a nationalist àwọn yẹn ṣe yọjú nígbà tí ogun lé bí tí Ìbàdàn ṣe rí nù Ìbàdàn ló gba ilẹ̀ Yorùbá sílẹ̀ from the so-called àwọn ọmọ Danfodio kan báyìí gbogbo bí orí kan tán fojú wọn rí Plateau wọn láwọn làwọn nílẹ̀ Plateau pé bàbá àwọn kọ́ńkà ẹ̀ jihadis Fúlàní wọn kọjá ìsọ̀yà rẹ̀ o gbọ́ orin bàbá lẹ́gbàá Yusuf Ọlátúnjí ọ̀bẹ ṣá ọmọdé lọ́wọ́ ó bójú ẹ̀yìn ó sọ ọ̀bẹ nù ọ̀bẹ ṣá ọmọdé lọ́wọ́ ó bójú ẹ̀yìn ṣáàbẹ̀ ò ti ṣe tó ṣe arówó ló máa bínú ìhun tó re kọjá ti lọ sọmí nítorí kọjá ti lọ.
61st anniversary of independence èèyàn mìírí fún Nàìjíríà ni pé you are 61 years old ló ṣe ó dẹ̀ sí ń lo kọ́mọ rìn ṣé fún nǹkan tó jẹ́ kọ́mọ rìn táwọn kápẹ́ntà máa ń tẹ̀ láyéjọ́ sí yẹn 61 years old ẹni tí ò bá légbò lójú àkànbí ni pé wá ṣé o ti kọ́lé gbogbo torí nǹkan tí àwọn èèyàn gidi fi máa ń wò pé ó káre ó ṣe ọmọkùnrin ni ẹ oníṣẹ́ lọ́wọ́ ó kọ́lé ó ti rán àwọn ọmọ lọ sí skul ó kọ́ wọn níṣẹ́ ọwọ́ wọn lọ lé kéwú máa gbádùn. Nàìjíríà wà ń fọ rarí ní bus stop wọ́n wá sọ fún pé ó kan tí wọ́n kọ síbí ni bus stop no buses today àwọn fẹsẹ̀ rìn ní láti odò ya aláró Ìkòròdú road ọ̀dọ̀ yẹn wọ́n á níbo ló ń lọ á ní Ìpájà ní Àpájà ó wá ń bí ibi tó sùn mọ́jú rè so ọ̀rọ̀ Nàìjíríà gba kán mírí fún bẹ́ẹ̀ kẹ̀ Ọlọ́run ò dá Nàìjíríà ní burúkú bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan tó wà ní àgbáńláyé ló wà Nàìjíríà abẹ́lẹ̀ mineral all weather gbogbo òjò àsìkò òjò rẹ̀ gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn few tí wọ́n ń wa ọkọ̀ Nàìjíríà àwọn ni wọ́n ti ṣìnà. Ẹ ṣeun gbogbo ẹ̀yà tọ́lọ́run wọn bá dá sí àgbáláyé ó fún wọn ní àṣà àti ìṣe wọn. Àkọ́kọ́ ká kọ́kọ́ gba eléyìí náà pé àṣà yàtọ̀ sí ẹ̀sìn méjèèjì dẹ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ẹ̀sìn tó ń léwájú méjì ni lágbàáyé bó ti jẹ́ pé ẹ̀sìn tí ń bẹ láyé jẹ́ 200 203 religions but méjì tó ń léwájú náà ni Islam and Christianity. So ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ kan àṣà àti ìṣe traditional culture àwọn ẹ̀yà kọ̀ọ̀kan Yorùbá Ìjọ Jews Mexicans Japanese Zulu gbogbo ẹ̀yà àgbáyé nínú ọlá ńlá Ọlọ́run yẹn ó wá ṣe tẹ́ pé ìkọ̀ọ̀kan wọn ẹ bá ti rí báyìí àwọn Yorùbá ni tẹ́ bá ti rí báyìí àwọn Chinese rèé kí lẹ́dẹ̀ fi máa dá wọn mọ̀ aṣọ tán bá wọ̀ èdè ẹnu wọn tó ń jẹ́ abínibí mother tongue oúnjẹ ijó ìlù orin orúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ẹ fi máa àwọn ìjọ ni àwọn núpẹ́nì táwọn ń pè ní tápà ṣùgbọ́n láti nǹkan bíi 30 ọdún sẹ́yìn tí kinní tí wọ́n ń pè ní ayélujára tó ń pè ní íńtánẹ́ẹ̀tì tó ti ń gbilẹ̀ díẹ̀díẹ̀ kó tó wá di àsìkò tá a wà yìí ló bá ti di pé ẹni tí ò bá ní ìfọkànsí tó ń pè ní confidence nínú àṣà ẹ̀ àṣà aláṣà ni ó mọ̀ lékì torí kinní íńtánẹ́ẹ̀tì magazine kátẹ̀wáṣọ fíìmù tẹlifíṣọ̀n bẹ́ẹ̀ kẹ̀ kò yẹ kí ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ ọkọ jẹ́ kó gbé àṣà àti ìṣe tòun sẹ́gbẹ̀ẹ́ kó wá ní ti ẹnìkan ni òun mọ̀ wọ̀ lẹ fi rí i pé nísìnyí ìtẹ̀síwájú àṣà ó ń bẹ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wá ní o nítorí United Nations Educational Scientific and Cultural Organization tó ń pè ní UNESCO níbi 30 ọdún sẹ́yìn ó ní àwọn èdè abínibí bíi 15 sí 18 wọ́n ti rá torí wọn sọmọ so èmi ẹ̀yin àtàwọn tó ń wò wáyé náà ni ó ń bẹ lọ́wọ́ wa kò ń ṣe iṣẹ́ ẹnìkankan òrìṣà oko ni o òrìṣà oko kì í ṣe ẹrù ẹnìkan o àgbájọwọ́ ni a fi máa jọ gbé sókè ni o èèyàn bá jẹ́ Scott tó wá láti Scotland ibikíbi tó kò bá jẹ́ ewé láti Ghana kò bá jẹ́ tuwi láti Ghana ibikíbi tá a bá ti wá àṣà wa yẹn gbọ́dọ̀ dìímú ṣinṣin ká dẹ̀ gbé sókè torí pé àwa kọ́ la sọ fọ́lọ́run pé dá mi síbi báyìí àwọn tó máa ń rìnrìn àjò international travellers àbí local even international traveller àwọn náà máa lọ gba ìwé ìrìnnà ìlú ibi tí wọ́n fẹ́ lọ orílẹ̀-èdè yẹn visa wọ́n ra tíkẹ́ẹ̀tì wọ́n wà lọ
kó gbẹ́ni tó wà lọ àjò kọ́lọ́run jẹ́ kó máa darí bọ̀ láyọ̀ àtàlàáfíà ṣùgbọ́n láti ọ̀run kó wá sọ pé Ọlọ́run jọ ẹ dá mi sáàrin àwọn yìí rọ́ ibi tí wọ́n bá ti forí èèyàn sọlẹ̀ sí náà ní ìlú rẹ̀ èèyàn tó gbọ́dọ̀ gbé lárugẹ ni. àwọn baba ńlá àti ìyá ńlá wa mọ̀ ní Ọlọ́mọ fún ní ọgbọ́n àti òye yẹn torí ní tóyìnbó ń pè ní Republican ní àwa Ìbàdàn Republican ni wípé orí òjò orí there is no permanent ruling house bí ìlú mi ní England nísìn àwọn ìdílé Queen àwọn ni wọ́n jọ wá ń bẹ̀ so ní Nàìjíríà náà àwọn kan ìlú mi ìdílé méjì ni ó jọba wọ́n máa gbà fúnra wọn ṣùgbọ́n ní Ìbàdàn tí ó bá ti jẹ́ ọmọ ọkọ Ìbàdàn tí ìdílé wọn jẹ́ tòótọ́ wọ́n gbọ́dọ̀ yan mọ́gàjì olórí ẹbí yẹn ní ìgbà àtijọ́ sẹ́yìn kéèyàn tó di olórí ẹbí èèyàn wọ 60 o kó tó jẹ́ the oldest male ní family but ní nǹkan bíi ọdún 15 sẹ́yìn àwọn ẹbí wa jókòó pé ẹ wá kí ni ìmọ̀ máa ń tó bíi ọdún 15 lẹ́yìn bá bẹ̀rẹ̀ láti orí mọ́gàjì táwọn fi joyè àkọ́kọ́ ní igun méjèèjì Balógun láyín jagun Olúbàdàn láyín jagun ní àtẹ̀sókè kéèyàn tó dé òkè tó bá mú orí adé wáyé ni o torí Ìbàdàn kò sí à ń dọ́gbọ́n sí o agbára òràn owó kọ́ gbajúmọ̀ kọ́ àyànmọ́ ni kò láéláé ìtàn ń rú omi ẹja pọ̀ ní ayé gómìnà tó gbéṣẹ̀ yẹn wọ́n dá odò rú bọ́tẹ́rì ó ti wá tòrò padà bíi tí wọ́n ṣe àwọn òyìnbó débìtì colonialist wọ́n béèrè lọ́wọ́ àwọn bàbá ńlá wa pé ta ló kọ́ yín ní àṣà yìí àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá o torí kò sí ẹni tó kọ́ àwọn bàbá wa yẹn unique kò sí rẹ̀ kò pé méjì nígbà táwọn sọ pé kò pé méjì kò sí rẹ̀ a dẹ̀ tún pòwe mọ́gàjì Ìbàdàn bí ọba bòmí àwa láti fún wọn ní èyí tó ń pè ní èyí tó ń yẹ̀wò example láti Bakatari boundary Ọ̀yọ́ state and Ògùn Bakatari kí wọ́n dẹ̀ máa rìn bọ̀ kó lọ já gorí gádà àṣejì rẹ̀ ṣèlú wa nìyẹn àbórílẹ̀-èdè so mo wá mú àpẹẹrẹ níbi tá a ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ ìsìn mo wá ní kán wo wájú government house Agodi yẹn kán da free rẹ̀ wá sí junction tó forí sọ iléeṣẹ́ NTA the first in Africa kán yà sápọ̀tù kán tún lọ kán lọ forí sọ KS roundabout kán tún yà sápọ̀tù kán lọ forí sọ bridge secretariat overhead bridge kán wá padà sí government house nǹkan tá a gé yẹn bíi kéèkì ọjọ́ ìbí yẹn kán wò kán wá lọ káyé school tó wà ń bẹ̀ lásán banks clubs economic development population ṣíún nìyẹn o ṣíún ní ìpínlẹ̀ míì even ní orílẹ̀ èdè bòmí kékeré tara gé lára kéèkì Ìbàdàn yẹn kì í ṣẹgbẹ́ wọn so but Ọlọ́run ni a fìyìn fún òun náà àti àwọn bàbá ńlá wa àti àwọn ìyá wa tó ń gbé kíní yẹn jáde ètò yẹn torí àyànmọ́ ni o. ètò àṣà ìṣe Yorùbá ó bọ́ sí orí ọ̀rọ̀ Ọlọ́run ọba wípé tí ọba Olúwa ni ó ṣe ìyẹn ni irú ètò fífìjọba ìjòyè ìbílẹ̀ Ìbàdàn destiny can never be changed. 2 Yorùbá téèyàn bá fẹ́ kọ́ sọ pé ọmọ ọkọ ni ọ́ ọmọ ọkọ Yorùbá ni ọ́ yóò jẹ́ ọmọlúwàbí téèyàn bá ti lọ hùwà játíjátí tí ò ṣe ọmọlúwàbí yẹn wá ní pé eléyìí ṣe ìran wa kò ń ṣe Yorùbá so ọmọlúwàbí yẹn láti inú oyún ni ó ti máa dàgbà fún ẹni tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá ọmọ ọkọ tí ó ń ṣe àmúlùmọ́lá àbí ọmọ bòmí àbí ọmọ alẹ́ o kí dẹ̀ ni o kí ni àwọn kókó inú ọmọlúwàbí wàá kọ́kọ́ gbà pé Ọlọ́run bẹ tó dá gbogbo wa tí everybody tá a bá dàgbà tán tá a jíṣẹ́ tọ́lọ́run wa tán láyé dáadáa tí ó lọ jábọ̀ fún kí tún nìyẹn nínú 203 religions kí ni gbogbo wọn panupọ̀ tán sọ yẹn there is a creator that every woman will give account to. ẹlẹ́ẹ̀kejì àwọn tán bá jẹ́ ẹgbẹ́ irọ̀ bíi òbí èèyàn ọ̀wọ̀ yẹn náà láwọn fún wọn wọ́n lówó wọn lówó àjòjì ni wọ́n ń ṣe onílẹ̀ o dẹ̀ gbọ́dọ̀ tẹpá mọ́ṣẹ́
torí ọmọlúwàbí ò gbààyè fún àsùnwátọ́ láì ṣe pé èèyàn ọlọ́mọdé ara rẹ̀ o àbí èèyàn wà lẹ́nu sinmi leave kókó bẹnu tó bá sì ti rí jẹ jọ bu ẹlòmíì náà jẹ ó gbọ́n ọlọ́run ló ní kéèyàn kó máa rí ṣe àsìkò tá a wà yí pàápàá jùlọ èèyàn ò gbọ́dọ̀ fi oúnjẹ láìníkẹ́ni lójú lásìkò yìí àsìkò tẹ́ ń ṣe recording sí this is to 4 ọ̀sán àwọn mi ò tí ì jẹun àárọ̀ o láì ṣe pé wọ́n gbàwẹ̀ fún wọn jẹ má bínú ẹni tó dá fún fọlá ẹ̀ tọrọ ni ó tán kókó inú ọmọlúwàbí nù. wọ́n máa lọ ń jà bẹ́ẹ̀ ló ń wí ni ó gbọ́ ìtàn bí ọdún bíi 10 sẹ́yìn sójà kan báyìí tí wọ́n ní secondary school kan tí tíṣà tó bá ọmọ rẹ̀ wí ọjọ́ kejì ni sójà kó àwọn ẹgbẹ́ ẹ̀ lọ wọ́n na ó ní kọ́ ọmọ náwó sí ní morning devotion ó ní kọ́ ọmọ òun náwó sí ẹni tó nà yẹn dà tíṣà yẹn dà ó ṣe ná wọ́n bó bàbá tíṣà wọ́n bó ní ẹgbà so ibi táyé ṣe dà nìyẹn o. ní ayé ìjọsí yẹn àwa sì bá àṣà yẹn tán bá lè halẹ̀ mọ́ ẹ pé ó dọ̀là mo ń bọ̀ abẹ́ school máa fẹjọ́ sùn tíṣà ẹ̀yin ó dọ̀bálẹ̀ ó jẹ́wọ́ ní ká léèyàn parọ́ tẹ́lẹ̀ iṣẹ́ tí mo kọ́ máa ṣe láyé ń bí téèyàn máa gba first salary in life was teacher oko St. John's Anglican Primary School Akínàjò near Arúlógún 1971 oko wọ́n fún wa nílé mi ń ṣe train teacher o wọ́n máa ń pè wá ní auxiliary teacher because gbà yẹn WAEC táwa ṣe ní 70 à ń retí result so kò dẹ̀ má sùn sílé lásán alọ́gbàṣẹ teacher oko yẹn oko náà ni à ń gbé o ṣé wàá rí gbajúmọ̀ òṣèré tó ń pè ní Àyànyẹmí Àtòkò wá gbowó ńlé yẹn oko wọn ní Akínàjò ọ́fíìsì àtọ́ fáwa teacher yẹn ilé Ògúnyẹmí Àyànyẹmí ní Àyànyẹmí Àtòkò wá gbowó ńlé ló wà lẹ́gbẹ̀ẹ́ so mo ń kọ́ àwọn ọmọ ẹ̀ ní class mi tí ọmọ kan bá ti ń yọ àyọ̀jù àyọ̀pọ̀rọ̀ ó ti kú o kó má pè mí mọ́ o ti dolóògbé Àyànyẹmí Àtòkò wá gbowó ńlé á wá dúró síwájú window tó rókè ní yàrá tèmi wà á ní tíṣà tí n bá fi lè dáhùn pé yes ta nìyẹn ọmọ yẹn á dákẹ́ ariwo ni pé wọ́n á pè mí lásán ìbẹ̀rù ló fi ń kọ́ ni ìbẹ̀rù àti ọ̀nà béèyàn ṣe lè gbélé ayé pẹ̀lú ìbọ̀wọ̀ fún ìrànlọ́wọ́ àánú ṣùgbọ́n pàápàá jùlọ discipline má kọjá àyè rẹ ó ní bọ̀ tó yà wá lẹ́nu pé bí eré nítorí kílẹ̀ ní íńtánẹ́ẹ̀tì yìí náà ni àti cross breeding of cultures àṣà aláṣà táwọn kan gbé bọ̀ ní ìrántí wọn torí nísìnyí báyìí níṣe nǹkan mi kò ní padà láyé ń bí àwọn kò ka ẹ̀kọ́ fún ọmọ wọn kákún àwọn kan ò ka pé májàlè ṣe báyìí ọmọlúwàbí ni ó yà wọn kákún. àwọn alákọ̀wé wọ́n ní a marriage made in heaven kí ló jẹ́ kí wọ́n máa sọ bẹ́ẹ̀ torí bóyá wọ́n ń gbọ́ àbí wọ́n rí àárín tọkọtìyàwó yẹn tí wọ́n wò pé ó yẹ káwọn eléyìí ti túká tipẹ́ bọ́ wọn ò ní túká náà fi máa pé marriage made in heaven bẹ́ẹ̀ kẹ̀ kí ló jẹ́ kí wọ́n máa wà pọ̀ nítorí pé ìyàwó àti ọkọ ló ń jẹ́ tọkọtìyàwó tọmọ bá ń dé ó di ẹbí àbí sórí láàrin ọkọ àtìyàwó ìkan gbọ́dọ̀ jẹ́ dìndìnrìn tó máa wá lẹ́kọ̀ọ́kan wá sọ àwọn kan tó máa gbóyè àwọn lè sọ pé sọ̀rọ̀ pé you are an idiot sọ̀rọ̀ pé ó ti ya dìndìnrìn fún ọkọ ẹ àbí ó ti ya dìndìnrìn fún ìyàwó ẹ whereas kò ń ṣe dìndìnrìn o ẹni tí ó jà ó ní nítorí o ọ̀rọ̀ Ọlọ́run ló ń bẹ̀rù pé Ọlọ́run ní òun ò gbọ́dọ̀ gbọ́ nǹkan tó ń pè ní ìtúká ìyàwó no divorce ẹ máa forí rọ náà ni bó tilẹ̀ jẹ́ wípé èyí tó bá fẹ́ fa ìpalára physical assault spiritual assault social abuse kan fúnra wọn láàyè náà kan tí wọ́n jọ gbé ìyẹ̀wò pé owó ẹ̀jẹ̀ ayẹ̀yìn ẹ̀kọ́ túká náà so ìyàwó tó pé ọdún kan
méjì márùn mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ogún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọgbọ̀n ogójì àádọ́ta wọn ṣe áńgẹ́lì o wọn kì í ṣe áńgẹ́lì kíní tí mo sọ fún ọ ni pé ẹnìkan ó ya ọ̀bọ àgùntàn ṣé wàá rí ìgbéyàwó tí ò lo ọdún kan tí ò lo ọdún méjì tó fi túká wọn ń ṣe dẹ́vùlò ọ̀rọ̀ ni ò yéra wọn ọ̀rọ̀ wọn kò jọ yéra wọn ni so ó wá kù sọ́wọ́ ọkọ àti ìyàwó irú ìgbéyàwó tán fẹ́ káwọn ọmọ ń rí àbí ká aráyé bá wọn kọ́lẹ̀. àbùkù ló kó bá àṣà ti wa nǹkan táwọn gómìnà àtàwọn tán náà gbọ́dọ̀ fọwọ́ sí jíjẹ ọba wọ́n sì ń bá ìmúnisìn àgàbàgebè táwọn òyìnbó British ṣe nígbà tó ń débí òun náà la ṣe ń bá lọ. I was press secretary to the then Lieutenant Colonel Oladayo Popola, Military Governor of Old Oyo State 1984 nígbà tí àwọn ìjọba retired Major General Buhari náà ni o but military head of state tí Ìdí Àgbọn jẹ́ igbákejì rẹ̀ tí wọ́n ní kí Ọọ̀ni àná kábíyèsí ọba Olúbùṣe kejì àti Emma Kanu àná ọ̀rẹ́ rẹ̀ Ado Bayero tí wọ́n ní àwọn suspend wọn kí ni wọ́n ṣe wọ́n ní àwọn méjèèjì lọ sí Israel láì gbàṣẹ láì gbàṣẹ ní táwọn colonialist filẹ̀ nìyẹn ibi táwọn wá rẹ ipò ọláńlá àwọn ọba dẹ́nsìn local government chairman gan gbọ́dọ̀ gbọ́pọ̀ fẹ́ travel kọjá nílùú rẹ̀ bẹ́ẹ̀ kẹ̀ gbà táwọn colonialist tán ṣe kíní yẹn wá ọba Queen tó wà bẹ́ẹ̀ sì ni ó ń ṣe olórí ìjọba Commonwealth gbà tí bàbá George kú ọmọ ẹ̀ Queen Elizabeth ó bọ́ síbẹ̀ báyìí kọ́lọ́n jẹ́ ó pẹ́ ọdún ti mú rẹ́kọ̀dù pé ó ní longest reigning monarch ní ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n ṣe pé kí ni wọ́n ní national anthem Britain dèní kò yí padà dèní bá ṣe ń ṣe interview yìí ni o it is either God save the king but nítorí pé queen ló wà bẹ̀rẹ̀ jọ God save the queen kẹ́ àwọn kan máa ṣàdúrà fún ọba tiwọn ẹ̀ wá sọ àwọn ọba tiwa di pé kó tó mú mi yóò sọ fún yín ara àwọn colonial kíní tó yẹ ká ti yí padà nìyẹn ọba ló ní ìlú baálẹ̀ àwọn ní oko because ọba ò lè fi rẹ̀ jẹ àwọn ìlú ni wọ́n yàn ó mì pé ọba jẹ́ aṣojú àwọn ibi tó jọba lé lórí yẹn ẹ gbọ́dọ̀ bọ̀wọ̀ fún wọn àwọn náà nílẹ̀ àwọn ni. tí àwọn èèyàn ò bá ti tẹ̀lé nǹkan ìṣẹ̀ṣe yọ́ọ̀lẹ̀ Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ kì í parọ́ kì í ṣèké bọ́rọ̀ ṣe rí ló máa sọ kò ń ṣe ẹni tó wá ń túmọ̀ fáni kan mú o ní tí Ifá wí yóò dálẹ̀ ni ní tó wí ló interpret tó bá pé yẹn ni ní tí Ifá bá wí ẹ tẹ̀lé o but táwọn èèyàn bá ti ń fura àwọn kingmaker wọ́n bá rí SUV brand new pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ó mì pé lára àwọn mòye ìkan ti ń fa àwọn lágbádá sẹ́yìn pé ẹ bá yàn mí ẹ jayé jù báyìí lọ níbi títí máa ń dàrí nù but Ìbàdàn thank God àwọn òṣè system yẹn ó mì pé èèyàn èrú ẹni tó lọ gba ọ̀nà èrú ó bọ́ sí orí àpèrè gbogbo ìlú ẹni tó yẹ kí wọ́n mú tán gbá sẹ́yìn yẹn orí rẹ̀ àtẹ́lẹ̀dá rẹ̀ àtàwọn bàbá ńlá wọn tí ń bẹ lọ́rùn yóò mọ̀ bó dáwọ́lé nǹkan yóò mọ̀ kùnà ni so kàn jẹ́ kó jẹ́ ẹni tí Ọlọ́run fọwọ́ sí tí ó yàn àti wípé pẹ̀lú mo bọ̀wọ̀ fún gbogbo àwọn tó ń ní system ilé tí mo fẹ́ sọ yìí o torí ní England nísìn kọ́lọ́n jẹ́ kẹ́mi Queen Elizabeth II kó gún o tó bá wàjà ó ti wà lákọọ́lẹ̀ pé Prince Charles ni ó jẹ ọba kùnrin but bọ́n ṣe ti ń ròyìn látijọ́ pàápàá jùlọ gbà tí ìyá Harry kú
William ni ó dà pé àwọn àánú àwọn ilẹ̀ Gẹ̀ẹ́sì àwọn ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì ti ṣí sọ́dọ̀ ọmọ Charles yẹn pé wo Charles lọ sẹ́ńpẹ́ ọmọ rẹ̀ la fẹ́ kó jọba àwọn náà ni àṣà wọn. Níbi títí Ìbàdàn ti gbá yìí nìyẹn ọba òkan lè wájà lónìí àbí lọ́la kó di ọ̀sẹ̀ méjì sísìn kan wá ní pé new king no wọn ló ti wọ ìpè bí ó ti no Mọ́gàjí Ìbàdàn kó tiẹ̀ tó kọ́ joyè ló ti kọ́kọ́ máa ṣe olórí ẹbí Mọ́gàjí ni ọ̀gá baálẹ̀ olórí ẹbí oko àti oko àtilé Mọ́gàjí lọ̀gá wọn ló ti ń kọ́ tọ́lá wọn bá ṣe tán bá gbé sókè ó àwọn ìjẹ́ láàrin àwọn àgbà ó máa mọ nǹkan tó ń pè ní administration political economic so ibi tó ti ń gòkè yẹn torí yóò fẹ́ gba ọdún 15 o kéèyàn tó débẹ̀ ọ̀yàn average 25 years so wá wo Mọ́gàjí tó lò 20 years 25 years láàrin tó bá tún bá ojú rẹ̀ Olúbàdàn pàdé wọ́n fi há traditional council kí ló tún kù nígbà tí wọ́n bá fi máa lò 25 years náà fi máa ọba Mọ́gàjí Ìbàdàn bí ọba bòmí so ti gain experience ṣùgbọ́n ẹnìkan wọn ní ifá mu tí ifá ò dẹ̀ mu pápápá láàrin 2 weeks wọ́n ti install ẹ̀ ń bó wá ní experience wa.